أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق الناس والحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Mo kí gbogbo wa pé a kú dédé àsìkò yìí, a kú bí ojú ọjọ́ bá ti ṣeré ní àyíkáyè tí Ọlọ́run bá ní kí ẹnì kọ̀ọ̀kan wa kí a wà. Mo bá ọ̀rọ̀ yìí pàdé ní orí social media dáwọn ìkànnì kan. Ó ti tó nǹkan bí ọjọ́ mélòó kan láti nǹkan bí August 15th sí 16th wọ́n ti gbé jáde. Gbà tó di August 19 ẹnìkan post ẹ̀ sí mi pé kí n gbọ́. Ẹni tó wá post ẹ̀ sí mi tó yẹ kó yà mí lẹ́nu nípa ẹni tó post ẹ̀ sí mi kì í ṣe pé ẹni tó wà nítòsí, ọ̀nà jíjìn ni onítọ̀hún wà. Ó wá post ẹ̀ sí mi pé kí n wo nǹkan tí ó jáde ní èyí tó fi ń hàn wípé bóyá fún ìdí kan àbí kejì àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Ògbómọ̀ṣọ́, ìlọ́wọ́ sí bàbá wa Ghandi ló fi ń ṣẹlẹ̀ láti pé wọ́n fẹ́ kán pẹ̀tù sí áwọ̀ àbí àlàáfíà ìlú. Bákan náà ó tún ṣó bí ìgbà tó yẹ pé àwọn tó jẹ́ bí ilé Ayélára wọn ò mọ̀ fún ẹ̀tọ́ wọn, ò sì mọ̀ bọ́n sì lè jà fún ẹ̀tọ́ wọn, wọ́n fún wọn ní ìmọ̀ràn lórí rẹ̀. Bọ̀dé tó attract mi jù nínú rẹ̀ méjì sí mẹ́tẹ̀ẹ̀ta ni, but àkọ́kọ́ yẹn lọ́kọ́ attract mi lórí pé ó sọ ọ̀rọ̀ nípa bí Islam ti ṣe jẹ́ àti bí ọ̀rọ̀ àwọn mọ́sálásí ti ṣe jẹ́ káàkiri ní ilẹ̀ Yorùbá àti ní most especially ní àgbáyé. Kó tó di pé wá ṣẹ̀ṣẹ̀ wá mẹ́nu bà ọ̀rọ̀ àlàáfíà ìlú, kó tó wá mẹ́nu bà ọ̀rọ̀ òṣèlú Ayélára òṣè ilé Ayélára. Màá bẹ̀rẹ̀ báyìí bí ó ti ṣe wí pẹ̀lú ògo Ọlọ́run bó ṣe ní òyìnbó náà ni ó ní àròsọ kọ́ wípé wọ́n dàbẹ̀ ní pé lọ́ba níkà lọ lórí ihun tó mú ọ̀rọ̀ jáde torí kan sáré nǹkan tí wọ́n sọ wọ́n fẹ́ dá wàhálà alẹ́ ni wọ́n fẹ́ ṣe kíní tó pọ̀lọpọ̀ tán máa ń wí nìyẹn. So mo ti bẹ Ọlọ́run ọba rẹ̀ pé anything I really want to say láti lè wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí n pé kò kí n sí fact lọ́wọ́ mi lórí nǹkan tí mo máa ń ṣe bọ̀ láti pé káwọn bá fi gbára ní àkókò ní fi máa dà ìbùsùn rí ẹ̀. But this time around we bring the proof of what you got and what you have said so that ẹ̀yin tẹ́ bá fẹ́ make comment àti tẹ́ bá fẹ́ ṣẹ́ lè máa mọ̀ pé it's not my own making. Nǹkan tí àwọn èèyàn yín gbé jáde ńlá ń bá wọn analyze ẹ̀ lórí láti pé àwọn ti sọ angle títí wọn nìyẹn. So angle títí wa kí làwọn arí sí nǹkan tí wọ́n sọ ńlẹ́ wò angle títí yín àti igun kíní àti igun kejì kò sí ètò ṣe èyí ló balance jù. Ìní nǹkan tá ń pè ní ìwàláfíà fún ìlú. Ọ̀rọ̀ ebúkọ́ kẹmọ bú ọba kẹmọ bú wa kẹmọ bú ogun tó bá ti gẹ is meaningless. So nǹkan táwọn à ń sọ facts lórí àwọn nǹkan tá a rí ni. Tẹ́ bá fẹ́ fèsì ẹ fèsì lórí nǹkan tá a bá la rí lẹ́fèsì lé lórí, kì í sọ̀rọ̀ ebú àbí ọ̀rọ̀ ìfẹ́ dá wàhálà lẹ̀ láàrin ìlú kọ́. So ó ti ẹ̀ka ti advance jù báyìí lọ nínú ọpọlọ àti nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan mí tí wọ́n bá ń ṣe. Agbọ́dọ̀ mọ lẹ́kọ̀ọ́ náà. Ayé fóònù ní Nàìjíríà látó ti di títajà tẹrẹ ní ìsìn ó ti dáyé ní ìsìn ọjọ́ náà ti pẹ́ díẹ̀ náà. We are talking of 2002 tó ti dáyé. By now tábà tí kẹ́kọ̀ọ́ lórí rẹ̀ ní ìsìn, which means we are bad students because he is a very wonderful master and at the same time you are the controller. Ní tí wọ́n bá control tí wọ́n bá fẹ́ mọ̀ ní ó mú jáde fún yẹn. Tí wọ́n bá wá dáadáa náà tí wọ́n bá wá dáadáa yóò bá dáadáa pàdé níbẹ̀, tó bá wá kejì yóò bá pàdé níbẹ̀. So kò sí nǹkan tẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ tí kò ní fún yín, but you just have to learn. Nǹkan tí wọ́n bá mọ̀ èèyàn mọ̀ béèrè lórí rẹ̀, tí wọ́n bá béèrè lórí rẹ̀ yóò fi lè assist èèyàn lórí one or two things tí èèyàn bá ń ṣe. Ẹnìkan ló sọ báyìí, ẹnìkan ló ṣe báyìí, ẹnìkan ló ṣe kíní kan báyìí, kò make sense.
bring your proof to show. But don't make analysis and analysis to let people know that this is your own personal analysis. Don't share income. Way it must be. So we'll share in here. Only in the earlier time of Islam, the statistics and the tactic adopted to get any community converted to the new faith is to convert the king of that community to Islam. That is the reason why we have central mosques beside every palace in every community. Ṣẹ́rí tó fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gan irọ́ ti wà nídìí ẹ̀. Torí nǹkan tó sọ ní pé láti pé kí a lè bá ní kí Islam kó lè bá gbòòrò nílùú, the first thing tí wọ́n mọ sánà ní pé láti pé kí wọ́n mú ọba àlú kan sọ ọba àlú di mùsùlùmí. So tán bá sọ di mùsùlùmí, so ní ó fi wá jẹ́ pé ó fi wá fún wọn láyè láti pé kí wọ́n ní mọ́sálásí. Ìtumọ̀ tó fi jẹ́ pé mọ́sálásí ọba fi mọ́ jẹ́ bí central fún ìlú nìyẹn. Ṣé mọ̀ pé this is dead on arrival. Ọ̀rọ̀ rẹ̀ yìí ti kú bó ṣe ń délẹ̀ báyìí ni kò kankan sinmi lọ́rọ̀ tó gbé wáyé. Wọ́n ní the case of Ogbomoso Central Mosque is not different. No doubt the land where Ogbomoso Central Mosque is situated was given by the king. Let's get it right here that the way Ogbomoso Central Mosque land was allocated to the Muslim community was the exact way the First Baptist Church of Okeleni was allocated to the Christian community. I challenge anyone to tell us where the Christian bought the land, where they built Okeleni Baptist Church, and amount they paid for it. If Okeleni Baptist Church doesn't belong to the palace, why Ogbomoso Central Mosque will belong to the king? Because they dash the Muslim community the land. Wọ́n bùn Muslim community ní ilẹ̀ nìkan tó wí. Ó dẹ̀ ní òun challenge anybody tó bá jẹ́ pé ẹni tó bá jẹ́ ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ tó bá mọ ìtàn. Tàbí àwọn Christian tó bá wà níbẹ̀ kan wá sọ fáwọn tó bá jẹ́ pé Okeleni Baptist Church kìí ṣe pé ààfin náà ti fún wọn ní ilẹ̀. Tó bá jẹ́ pé ààfin náà ló ti fún wọn nílẹ̀ tàbí tó bá sọ pé kìí ṣe pé wọ́n fáwọn nílẹ̀ tó bá jẹ́ pé àwọn ra ilẹ̀ yẹn ni. Àwọn challenge Okeleni Baptist Church láti pé kí wọ́n jáde kan sọ fáyé ọwọ́ ta ni wọ́n ti ra ilẹ̀. Very wonderful thing. Ọ̀rọ̀ tó make sense gidi gan ni. This is a challenge to Okeleni Baptist Church láti pé kí wọ́n jáde láti sọ fún wa pé tó ṣe church sí ilẹ̀ church yẹn o ṣé wọ́n bùn wọn ni àbí wọ́n rà á. Tí wọ́n bá rà á kan mú prove pé wọ́n sọ pé dandan even with word ara ni kò sí nǹkan tó lè ṣe. Wọ́n rà ní tó bá ń fẹ́ wá nǹkan míì tó bá ń wá nǹkan míì lábẹ́ rẹ̀ òní ó sọ̀tùmọ̀ nǹkan tó ń wá lábẹ́ rẹ̀ láti mọ̀ pé bí wọ́n rà ní àbí wọn rà bẹ́ẹ̀ alẹ́ wọn ni o bẹ́ẹ̀ àwọn wá pé ogún kan òun ló fẹ́ mọ àwọn ta ló gba owó ilẹ̀ Okeleni Baptist Church. Tó bá sì fún wọn ni whatsoever is going to be the case analysis ọmọ cover rẹ̀ lórí nǹkan tí ó bá sọ síwájú. Only our traditional rulers used to dash religious organization land to build their palace, to build their place of worship. The attribution of King's Mosque, Masalasi Oba, to every central mosque in Yoruba land is a privilege according to the king in order to get the king converted to Islam. Only Masalasi Oba mọ́sálásí ọba lè tó ọmọ lò ní gbogbo ilẹ̀ Yorùbá kìí ṣe nǹkan mí ìlú mọ́ tán fi mọ́ lò bẹ́ẹ̀ wọ́n mọ́ lò bẹ́ẹ̀ nítorí pé kán lè bá convert àwọn ọba tó bá wà nílùú yẹn torí pé kán lè bá yí wọn kán lè bá darí wọn wá sí ojú ọ̀nà Islam. Ìní tó bá ti kọ́ mọ́sálásí tí wọ́n á fi wá mọ̀ pé ní mọ́sálásí ọba torí pé láti lè bá fa ọkàn ọba wá sínú Islam. Onítùmọ̀ tí wọ́n fi fún wọn láwọn ilẹ̀ tí wọ́n fi kọ́ mọ́sálásí nìyẹn. So kìí ṣe pé bóyá ọba ló ní mọ́sálásí. The main bone of contention on the history of the journey of Islam in Yoruba land is the issue of imamship in Ogbomoso land. After the demise of late Sheikh Ashafa, the office of Grand Imam of Ogbomoso land was vacant and Dr. Toliat Musa Olushina Ailara II was selected
and turban as the new Grand Imam of Ògbómọ̀ṣọ́ land by late Ṣọ̀wọ́n of Ògbómọ̀ṣọ́ land, Ọba Jimoh Oyewumi Ajagungbade III. Ó ní tó ṣẹlẹ̀ ní pé nǹkan tí à ń fà tó jẹ́ nǹkan tí gbogbo ayé ń fà ní ìsìn tó yẹ pé tó ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá ní ìsìn tó fara hàn ní ìsìn èyí tó hàn gẹ́gẹ́ ni pé lẹ́yìn tí bàbá wa Àṣàfà tí wọ́n jáde láyé èyí the past chief imam of Ògbómọ̀ṣọ́ land nígbà tí wọ́n jáde láyé wípé bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ti tàná wọ́n yan Yunusa Toliat Olúṣínà Ayílára kejì láti pé kó máa jẹ́ imam fún ìlú Ògbómọ̀ṣọ́. Ó wá continue báyìí ó ní a month thereafter Ọba Oyewumi also died. After the death of Ọba Oyewumi, some Muslims in Ògbómọ̀ṣọ́ in connivance with some Muslims in Ògbómọ̀ṣọ́ in connivance with some aggrieved Ayilafara family who were not pleased with the emergence of Dr. Toliat Olúṣínà started the intrigue to outset him as Grand Chief Imam of Ògbómọ̀ṣọ́ land. Bó ṣe kọ́ ni o. Ó ní lẹ́yìn oṣù kan irọ́ nìyẹn kò pé oṣù kan tí bàbá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àná tán fi jáde láyé tí wọ́n yan imam. Ó ní àwọn ìdílé Ayílára wọ́n tara wọ́n pariwo jáde wọn lọ rí pawọ́pọ̀ pẹ̀lú àwọn kan láti pariwo jáde wípé ọ̀nà bọ́n ṣe yan Yunus Toliat wípé kò tẹ́ àwọn lọ́rùn. So ìtumọ̀ ní wípé lẹ́yìn oṣù kan gẹ́gẹ́ bóun ti wí kápẹ́ pé kìí ṣe pé lóṣù kan ni ọ̀sẹ̀ mẹ́ta gẹ́gẹ́ ló wà láàrin ìgbà tó fi tọ̀bán Yunusa àti ìgbà tí kábíyèsí fi jáde láyé. Ó wá ní no doubt mosque is in any part of the world belongs to the Muslims even if an individual build it. Ògbómọ̀ṣọ́ Central Mosque belongs to the Ògbómọ̀ṣọ́ Muslim community. For the avoidance of doubt, the names of the Muslims who started the building of the Ògbómọ̀ṣọ́ Central Mosque are inscribed at the back of the mosque. Ó ní gbogbo mọ́sálásí pátápátá gbogbo bí yóò máa kọ́ mọ́sálásí lágbàáyé àwọn mùsùlùmí àgbáyé ni wọ́n ní mọ́sálásí yẹn kódà kò bá jẹ́ pé onítàn ló fi owó ara ẹ̀ tó fi kọ́ mọ́sálásí kò ní ní ẹ̀tọ́ ní orí rẹ̀ ní pé àwọn mùsùlùmí ni wọ́n ní ẹ̀tọ́ lórí rẹ̀. That is why tó jẹ́ pé àwọn tí wọ́n kọ́ mọ́sálásí yẹn nígbà náà ìyẹn mọ́sálásí Ògbómọ̀ṣọ́ ìtumọ̀ nìyẹn tí wọ́n fi orúkọ wọn sára mọ́sálásí pé àwọn tán kọ́ mọ́sálásí ni. Ignorance sẹ́rí information tó fún wọn yìí tó ń fún ayé gbọ́ lọ́nà tí gbogbo ti gbọ́ ní ìsìn information tó wrong pátápátá ni. So that is why mo ní sọ fún pé kí ló fà tó jẹ́ pé àwọn tó mọ̀ nípa ọ̀rọ̀ ìlú yìí tó yẹ pé wọ́n sọ̀rọ̀ kọ́ wọn lẹ́sẹ̀ pé lágbájá ọ̀rọ̀ yìí rí báyìí táwọn àmọ́ sọ pé àsìkò ọ̀rọ̀ tí tó tí nǹkan sì ń dàrú lọ orúkọ àwọn ta ló wà lára mọ́sálásí. That is the question. Táwọn tó wà lára mọ́sálásí nínú àwọn tó lọ́ọ́ bá ní kọ́lọ́ wà láyé nínú wọn. I think this item láti káwọn náà kan lè káyé ọmọ bọ́rọ̀ mọ́sálásí ti jẹ́ bọ́rọ̀ mọ́sálásí bó ti jẹ́ bó tilẹ̀ jẹ́ pé lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ yìí mo fẹ́ mú ọ̀rọ̀ ta ni àti ta ló ti jẹ ìmáàmù bó ti ń jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ẹ̀fì mọ̀ pé ọba ló ń kọ̀ǹtró nǹkan tó bá jọmọ́ ti tọ́ba kìí ṣe pé ìlú nìkan tó jọmọ́ ti tọ́ba tó ọba ní kọ̀ǹtró rẹ̀ a ó bá pàdé lábẹ́ ọ̀rọ̀ yìí. So níbí yìí ó ń sọ pé orúkọ àwọn tó kọ́ mọ́sálásí ìlú wà lára rẹ̀ ẹ jẹ́ kémi pẹ̀lú yín ká kọ́kọ́ gbà fún ní ká kọ́kọ́ kọ́ fúnra wa tí ìdáhùn ìbò máa ń pè ní devil advocate ká kọ́kọ́ gbà bẹ̀ fún. Òkè tó wáyé pé àwọn tó kọ́ mọ́sálásí yẹn náà bá wà lára mọ́sálásí yẹn so lára wọn náà ni Owódùn ní family wa. Ṣé ó rántí wípé Yunusa kó ìlàlí fún àwọn Owódùn ní pípọ́ mú ni wọ́n orúkọ family wọn ń bẹ lára mọ́sálásí. So rántí pé Alhaji Abdulaziz time planning orúkọ wọn ń bẹ lára mọ́sálásí yẹn. Sọ́nà ti pọ́kàn wọn lábùkù pé gbogbo pátápátá ọmọ òun náà wọn tó yẹ pé gbogbo àtàwọn fi ń ṣiṣẹ́ mọ́sálásí ẹ̀ tẹ́ bá wo èjì ẹ̀ sígbà náà gan if
I'm not mistaken, gbogbo ìgbà náà wọ́n ti ń ṣiṣẹ́ mọ́sálásí kóhun gan tó dáyé. So òun ló sọ̀rọ̀, òun náà tuntun yìnra rẹ̀ níbọn ní lẹ́sẹ̀. Ó wá ní Dr. Yunus Tauliat Ayédára II, the Grand Chief Imam of Ogbomoso land, and the Muslim community filed case against Oba Gandhi not to mending into the conduct of our faith in Ogbomoso when he was bent to remove our revered Imam. Islam is not a traditional religion that any traditional ruler can regulate Islam as its dent, as its tent, which must be strictly followed by its adherents. There is nowhere it is written either in Al-Quran or Hadith that king can remove the Imam of the central mosque. Good. Gẹ́gẹ́ bó ṣe wí nísìnyí, ẹni pé àtàmọ́tàmọ́ lájọ torí pé táwọn bá kà fún wa báyìí kájọ rí báyìí yóò kàn dàbẹ́ pé yẹn tako ọ̀rọ̀ tó ń sọ, ọ̀rọ̀ tó sì bọ́ sójú agbágbé tó sì káàkiri gbogbo àgbáyé. Torí bí pẹ́pẹ́ ti fi ránṣẹ́ sí mi kì í ṣe Nàìjíríà náà ti fi ránṣẹ́ sí mi. Nínú àwọn tọ́lọ́ ní kájọ mọ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ní Ògbómọ̀ṣọ́ náà fẹ́rẹ́ sà. Ẹ̀wà tó lélẹ̀ ìtẹ́lẹ̀ tó gbé jáde ìbò òdílé náà tó ṣe wá jẹ́ ọjọ́ pí fún mi ti pẹ́ rí kí wọ́n sọ déètì yẹn. But n tó ṣẹlẹ̀ ni pé time ń ló bí tá ò fi tí rí. Kẹwàá owó àtàmọ́tàmọ́ tó mú níbí ni pé kábíyèsí kàn dédédé máa fẹ́ yọ imam. Wọ́n fẹ́ yọ imam, wọ́n á torí rẹ̀ wọ́n á lọ sí kọ́tù pé àwọn òríbi kankan lágbàáyé kan tẹ́tí sọpọ́ bàálù ní kọ́ńtù mọ́sálásí. So wọ́n pé wọ́n bá ń sọ ní sọ pé ní kọ́ńtù mọ́sálásí àwọn òríbi rẹ̀ kátó wá pé àwọn tí kan náà rí mọ̀ pé Islam kìí ṣe ẹ̀sìn ìbílẹ̀. So ọba ìlú kan ò lè sọ pé òun lọ́wọ́ mọ́ kọ̀ǹtró ẹ̀sìn mẹ́nìkan lọ́wọ́. So lẹ́yìn báyẹn àwọn òrìkà nínú Al-Quran tàbí nínú Hadith lè tó ṣò wípé ọba ìlú kan ó lè yọ ìmáàmù. Ó ní lastly lè tó wá kẹ́yìn nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní let all Muslims know for sure that the turbaning of Grand Chief Imam of any community is a privilege accorded our kings, which eventually becomes norms in our faith. It is not mandatory by Al-Quran and Sunnah. Let those who care to know, let those who care to know listen. Nigeria is a secular state where the government is not authorized to regulating any religion. If the constitution authority is not allowed to meddle into the conduct of any religion, we are nil awaiting for the ruling of the case filed by Ogbomoso Muslim community to debar Oba Gandhi from meddling into our faith and give him power to remove our Imam. I am very optimistic that the final determination of the court will liberate not only Ogbomoso Muslim community but entire Muslim in Yoruba land from the yoke of the palace. If some members of Ayédára family are not pleased with Dr. Tauliat Yunus paternity with the family, let them go to court. Good. Gẹ́gẹ́ bí nǹkan tó sọ níbí yìí, ó ní òun fẹ́ kí wọ́n lọ rí mọ̀ yí pé gbogbo tí ń jẹ́ imam káàkiri ní àgbáyé tí wọ́n bá ní wọ́n fi ìmáàmù jẹ níwájú ọba, ọkàn jẹ́ wípé ọrẹ ní privilege wípé akàn ró kàn wọ́n, arúdáadáa kàn wọ́n pé kọ́kàn sójú àwọn náà láti pé kó yẹ pé kíkirú nǹkan báyìí kó sójú wọn náà fi sínú wọ́n tó fi ṣàpọ́nlé fún wọn ni. Yes, gẹ́gẹ́ bí wọ́n fi ṣàpọ́nlé fún wọn ni wípé kí wọ́n fi ìmáàmù jẹ lórí wọn, ṣùgbọ́n wọn ò ní ẹ̀tọ́ àbí agbára kan lórí rẹ̀. Àti pé àwọn tí wàá dúpẹ́ pé pẹ̀lú bí àwọn ṣe wá lọ sí kóòtù yìí tọ́ pé àwọn Muslim community èmi ọmọ Muslim community tó sọ pé ló gbé kábíyèsí lọ sí kóòtù báyìí pé Muslim community, which I'm also part of the Muslim community and I am not part of your journey of taking kábíyèsí to court. That you should know. Mi ò sínú àwọn your so-called Muslim community tó pé tọ́ba kí Muslim community ó ti pé mi náà pọ̀ mọ́. I'm also a Muslim. I'm part of the community. N pè la gbé kábíyèsí lọ sí court ọ̀sọ́wọ́ mi níbẹ̀.
mi ò sí òní bẹ̀. So who are those Muslim communities? Why are they hiding behind the needle? Kán jáde sí gbangba wọ́n jẹ́ kí gbogbo ayé kúrò àwọn pé àwa ní Muslim community ọ̀hún ìgbà wo lẹ dálẹ̀ kán wo ọjọ́ orí yín pẹ̀lú gbà wọ́n fi dá Muslim community ilẹ̀ kán wá wo tán pè ní Muslim community ọ̀hún láti gbà wo ló ti ń bẹ̀rẹ̀ sẹ́yìn ilẹ̀ tẹ ẹ̀dá ilẹ̀ wá dálẹ̀ Muslim community àbí sí àwọn àfa àtọ́pọ̀ yìí náà ní kéwù sí láyé mọ́ tẹ́gbẹ́ ilẹ̀ wá dé ní ìsìlẹ̀ ránṣẹ́ sọ pé ẹgbọ́n ju everybody lọ chikaluko ọmọ bó ṣe fẹ́ maintain ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ẹ̀yin lẹ́ni bá wa maintain ọ̀rọ̀ ẹ̀sìn. So ibi tó wá lọ rí parí rẹ̀ sí níbí òun ni wípé tí ilé ayélujára tó bá kó ọkọ̀ tó bá sọ wípé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò tí àwọn lọ́rùn pé wọ́n gba kóòtù lọ ibi kóòtù ní kéèsì wà kéèsì ti wà ní kóòtù wọ́n ti gbé ilé ayélujára wọnú kéèsì àwọn náà pẹjọ́ ìgbà wọ́n sì pẹjọ́ torí kí ẹjọ́ tẹ́ pé kábíyèsí kó lè bá àfi ẹsẹ̀ múlẹ̀ àwọn lọ́yà wọn sick fún wọ́n bẹ̀bẹ̀ fún pé wọ́n fẹ́ kí àwọn special committee on Islamic affairs kan join case kóòtù bá wọn gbà wọlé torí pé àwọn ni wọ́n lè pìtàn mọ́sálásí àti ilẹ̀ mọ́sálásí bó ti ṣe rí wọ́n láwọn ní ayélujára wọ́n fẹ́ join the case kóòtù gbà wọlé fún àwọn adájọ́ yìnbó àwọn lọ́yà yìí gbogbo wọn bá wọn fọwọ́ sí láti pé kí wọ́n ṣe if you are current with the so-called committee tẹ̀ mákàlẹ̀ káàkiri you don't need to have written this tí already ọ̀rọ̀ ayélujára ti wà ní court ó dìgbà táwọn bá dìbì dìde láwọn nìkan pé ilé ayélujára lọ pẹjọ́ ilé ayélujára ò tó bẹ̀ láti máa fẹ́ dá pẹjọ́ lórí tó wà nílẹ̀ yìí because of one good reason ọ̀rọ̀ imamship ni wọ́n sọ title tí wọ́n ní wọ́n ń béèrè fún tí wọ́n lọ fẹ́ lómi jẹ wọ́n sì ń béèrè lọ́wọ́ ẹni tó fẹ́ni tó fi jẹ yẹn wọ́n ń béèrè lọ́wọ́ wọn ni àwọn náà dẹ̀ fẹ́ béèrè lọ́wọ́ ẹni tó pera ẹ̀ lọ́mọ inú lè láti pé kó wá clear ara rẹ̀ lágbájá wá clear ara rẹ̀ ṣùgbọ́n bàtà ọ̀rọ̀ tí bó ti fi bó ṣe rí nìsín àwa wọn mú ẹ wá bá wa ni mọ́ ìṣèwé fún wa wá sì ti gbà bẹ́ẹ̀ nígbà tó wá rí bó ti ṣe rí wá padà lọ sílé lọ́dọ̀ àwọn òbí rẹ̀ kẹ́lọ́ rẹ̀ yanjú rẹ̀ tó bá ti yanjú rẹ̀ tó bá kọ́ mọ́ inú ilé ni ẹ fọ́lé láìhàm mọ̀ ṣe lọ tó bá ti wá ní kí n sọ mọ́ inú ilé ni ẹ mọ́ fi ọ̀rọ̀ tiẹ̀ fi bà wá ní orúkọ jẹ́ kúrò ń bẹ̀ kan mọ́ ọmọ tó bá jọ mọ́ inú ilé kí wọ́n mú wá kọ́ mọ́ bá lọ gẹ́gẹ́ bí òfin tó wà ńlẹ̀ kíní kan ní mo fẹ́ kọ́ kí arákùnrin yìí kọ́ lọ rí mọ́ wúso ẹ̀rọ tó bá kọ kíní àbáwọn gúrùpù tó bá kọ kíní kan ní mo fẹ́ kẹ́ lọ rí mọ́ ni pé kò sí báyìí kò sí lè rí nínú òfin yóò tẹ́ bá lẹ̀ máa ń tọ́ káàkiri òfin tí àwọn èèyàn méjì mẹ́ta tán bá jọjọ àgbègbè lórí pé à ń jọ ń lọ ìrìn àjò ibi tájọ gbà ní a ò ní gbà bí tá a bá débi bá ní débi bá tán bá débi tán fẹ́ gbà yẹn tẹ́nìkan ni wọ́n bá lóun fẹ́ yapa tí gbogbo wọn bá gbógun ti ẹnìkan yẹn kò tí sí nǹkan tó ti burú níbẹ̀ torí pé wọ́n ti wà lórí àdéhùn ni àdéhùn ìlú Ògbómọ̀ṣọ́ ìlà ń tẹ̀lé bó ṣe wà nìyẹn bó ló ṣe wà òun ni pé mọ́sálásí ọba ló ní ilẹ̀ mọ́sálásí ọba ló ní òun mọ́sálásí òun náà ló sì ní àwọn ni wọ́n mọ́nítọ̀ rẹ̀ àwọn náà sì wà ní ìjáde wọn láti ilẹ̀ wá tẹ́lẹ̀ òkè privilege tí wọ́n wí yẹn cannot be a right privilege ni wọ́n fún àwọn ìdílé I like the word you use here privilege náà fún àwọn ìdílé tí wọ́n ní ká máa fi ìmáàmù jẹ privilege ni kò lè jẹ́ right tó bá jẹ́ pé bá kọ ìwé láti seek fún pé lágbájá mo fẹ́ kẹ́ bùnmi ní kíní ìfẹ́ pé kí n mọ control kíní fún ara mi it's a different case torí pé tí kábíyèsí àná tó fi jáde láyé fi sẹ̀bílì láì mọ́sálásí tí wọ́n bá gbà wọ́n ń gbé níwájú kábíyèsí kó tó kún ó gbé lọ sí bank láti confam pé sówó yẹn pé kábíyèsí owó tá a gbà ní o á sì tún kó lọ sí bank tí wọ́n bá gbé lọ tó ní pé tí aláàtì rẹ̀ bá ti dúkẹ́ lè máa mọ̀ pé iye tán gbà yẹn lówó tó wọnú ilé kí ṣe torí nǹkan kan torí gbogbo orúkọ báyìí ni wọ́n ń sá fún lórí pé tó bá débi ọ̀rọ̀ owó ọmọbìnrin Adam àti bí nǹkan míì padà well immediately nígbà tí kábíyèsí jáde láyé gẹ́gẹ́ bí wọn náà ti ṣe wí nìsín ṣe bí ni wọ́n lọ rí ṣí àkáǹtì míì ṣe bí ni ìmáàmù lọ rí ṣí àkáǹtì míì tó taari gbogbo tó ti ń bá bọ̀ látẹ̀yìn tó taari rẹ̀ dànù pé ìlú ti di tòun pọ́ọ̀sì sì ti di tòun òun lọ́wọ́ mọ gbowó òun lọ́wọ́ mọ náwó fẹ́ pé àkáǹtì nọ́mbà rẹ̀ ló gbé káàkiri ayé
tí wọ́n sẹ́ndì owó sí wọ́n á bẹ̀rẹ̀ àwọn projects kan tí ń mú nǹkan wọlé fún tí ń dẹ̀ tún mú owó wọlé fún kí ni àwọn projects tí ń mú nǹkan wọlé fún tí ń tún mú owó wọlé fún nínú project yẹn ni project itikaf apariwo títí tí pé kò sí Islam gbogbo bẹ́ẹ̀ ṣe ń kígbe Islam tẹ́lẹ̀ ń ké káàkiri níbo náà gbé ti ṣe lọ́tọ̀ọ́ àìdá Quran àbí hadith wọ́n ti ṣe lẹ́tọ̀ọ́ wípé tí èèyàn bá fẹ́ ṣe itikaf kó máa san owó ní ọmọ ẹyọ ọdún tí mo fi ṣe itikaf Ọlọ́run kò sì ní jẹ́ kí n mọ̀ ní ọmọ ẹyọ ọdún tí mo fi ṣe itikaf mi ò sanwó rí wàláhì mi ò sanwó rí ní gbogbo ọdún tí mo ti mọ̀ lọ sí itikaf ìgbà tán fẹ́ mọ̀ ṣe tó Ògbómọ̀ṣọ́ ẹ ti commercialize ẹ nìyẹn ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn so ẹ wá fẹ́ sọ pé ní ìsẹ́ni tí ò bá ráyè lọ rèé ṣe umra lásìkò táìmì yẹn ẹ ń fọgbọ́n gbowó títí ń lo umra it's wrong. Meanwhile by the time tẹ sọ pé ẹ ń pè wọ́n pé káwọn ṣe itikaf jẹ́ ń gbowó lọ́wọ́ wọn ẹ̀rí fi hàn nínú àwọn tó ti wà pẹ̀lú yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọ́lọ̀ ní kan kúrò lẹ́yìn yín nísìnyí ti wà pẹ̀lú wa ó fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ nínú nǹkan tẹ́ fi ṣe itikaf yẹn àwọn bàbá onínúure wọ́n fún yín láwọn mattresses tẹ́ lò nígbà tẹ́ lò tán tẹ́ tún dá padà sọ́hùn kìí ṣe pé fowó rà á ara àwọn privilege dáadáa nínú yẹn pé ẹ ti gbowó ẹ́ẹ̀rìbí sùn àmọ́fẹ́ ni wọ́n gbé wá fẹ́yìn ẹ̀yìn sì ti gbowó lé lórí aláwọn tó donate agbáwọn tó donate rice agbáwọn tó donate mìíràn àwọn tó donate àwọn nǹkan míì fáwọn èèyàn tó ṣe ká fi gbẹ pé ilẹ̀ ń pín fáwọn tó wá ṣe itikaf ẹ wá ń lọ síbẹ̀ lọ́ọ̀rì máa hold lecture wípé lọ́ọ̀rì ṣe lecture ní itikaf mi ò rí mi ò sì gbọ́ rí because anything that has to do with itikaf òfin itikaf ni pé mind your business ìwọ tó lọ ṣe itikaf láàrin ìwọ pẹ̀lú lòun ni à ń rojọ́ ní kò sí níbẹ̀ à ń tà à ń rà kò sí níbẹ̀ yàtọ̀ sí nǹkan tí àwọn bá fẹ́ jẹ pé kò níyàwó níbẹ̀ àwọn olóúnjẹ sì ti wà nítòsí ẹ fún mi ní kókó mọ́ra kókó ńgbà tó bá fẹ́ sí mu ó rà àwọn gbogbo condition tó lè mú yẹn kó mo fẹ́ tà mo fẹ́ rà nìyẹn tí ó rà tí ó fi gbé wọnú mọ́sálásí rẹ̀ padà tí ó fi wá tí ó fi mọ ṣiṣẹ́ Ọlọ́run bá lọ ẹlòmíì opportunity ọ̀dẹ̀ wà fẹ́ lómi tẹ́ bá gbé wá fẹ́ léyìí tó bá jọ agbára tiẹ̀ lọ́tí ò lè jẹ́ tán yóò pè ẹjẹ́ ká jọ jẹ́ àwọn tó bá nílé títòsí wọ́n mọ̀ pé kọ́mọ máa ń dáná wá fọ́pọ̀lọpọ̀ nínú àwọn tó bá mọ̀ tán pé ní ti kàbọ̀ máa ń lọ gbogbo ẹsẹ̀ tẹ́ǹtì mọ́ yọjú síbì mọ́ ẹsẹ̀ kìíní bàtẹ́ ṣe tí wọ́n bẹ́ kálẹ̀ káàkiri irọ́ lọ́wọ́ nídìí gbogbo rẹ̀ ẹ wo gbogbo ìtàn ṣe ní Asia tábàrí ẹ̀rí pé gbogbo ẹ̀ wọ́n dàbí họ́ọ̀lù nínú ibi gidi mosquito coil ní kálukú fì síbẹ̀ nítorí pé kòkòrò ní ìkíní kankan ẹ̀kọ́ wọ́n fi sọ́wọ́ pọ̀ gbogbo ojú kan náà ni wọ́n ojú kan náà ti jọ ń jẹun lẹ́ni ṣe owó nǹkan tí wọ́n ṣe lillahi wa rasuli títò Ògbómọ̀ṣọ́ àfìgbà owó débi kí wọ́n sọ pé wọ́n ní bọ́jẹ́tì fún wọ́n ní bọ́jẹ́tì fún tẹ́ fẹ́ fi itikaf ẹ̀sìn gbó lọ́rùn tó fẹ́ wá ṣe itikaf so that makes a difference pẹ̀lú nǹkan tá à ń ṣe pẹ̀lú rẹ̀ so what are we saying here ni pé tí ó bá jẹ́ pé wọ́n bá tẹ̀lé òfin tá bá tẹ̀lé òfin ìlú ló fi ilẹ̀ sílẹ̀ tí wọ́n fi kọ́ mọ́sálásí condition àwọn tí wọ́n sì gbé Islam wọ̀lú ìní kábíyèsí fi lé wọn lọ́wọ́ lágbájá mójútó àwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ làkàṣègbè mójútó àwọn mùsùlùmí tó wà lẹ́ olóyè ní ààfin ni now nínú fídíò tó jáde ní àná nígbàtí Yunusa lórí sọ̀rọ̀ l'Àbújá ní ètí di méjì gbàǹkọ́lé rẹ̀ ẹ tún padà lórí gbọ́ statement ẹ̀ nínú rẹ̀ wípé òun wá serve ìlú gẹ́gẹ́ bí olóyè kábíyèsí lómi ló sọ òun ló sọ bẹ́ẹ̀ so right of peace is dead on arrival ẹ̀ bí mo ṣe sọ fún mi láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni. àìmọ́ play àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n sọ níbi jẹ́ kọ́mọ́ ṣe pátápátá kọ́mọ́ ṣe kálẹ̀ káàkiri ìstétẹ́dì wípé olóyè ààfin lòun ẹni tó bá ti rí fídíò kọ́nà ni mo fídíò tí mo post lánàá ni
ọ̀rọ̀ tó sọ ní kọ́nfẹ́rẹ́nsì tí wọ́n ní wọ́n ṣe ní èyí tí Diméjì Bánkọ́lé ní sọ pé báwo ni ọmọ ìgboro Akẹ́ ọmọ Abẹ́òkúta ṣe é fi lọ́ọ̀rì jẹ ìmáàmù nílùú Ògbómọ̀ṣọ́ wá sọ̀ràyé fáyé ọgbọ́n láàrin ìṣẹ́jú mẹ́ta sísìn yìí ẹ mọ nǹkan ìṣẹ́jú mẹ́ta ọ̀rọ̀ tó bá ní kí wọ́n fi ìṣẹ́jú mẹ́ta sọ ládùúrò ọ̀rọ̀ bó ṣe ṣe gbogbo mọ́ ṣe pláàni nǹkan tó fi wá di ìmáàmù kan sọ gbogbo bóòlù yẹn ṣe fẹ́ pìtàn bóun ṣe ṣe tóun fi kúrò lọ́mọ Abẹ́òkúta tó fi wá di ọmọ Ògbómọ̀ṣọ́ bóòlù ṣe fẹ́ pìtàn rẹ̀ tó fi ní kó sọ láàrin ìṣẹ́jú mẹ́ta Diméjì Bánkọ́lé wá sọ kí ni kan ó ní you see your life nílẹ̀ lédè Yorùbá kí ni wọ́n fi sọ ráyè rẹ̀ bí àbọ̀ ráyè rẹ̀ bóyá mo fẹ́ kí gbogbo akátó lọ lè tún wò Diméjì Bánkọ́lé ní lágbájá níbo lọ wà sọ ráyè rẹ̀ bí àbọ̀ ráyè rẹ̀ which means àwọn ìwà kan ìṣesí kan tó ti fi lè show wípé ìwà tí ò dá ń bẹ lọ́wọ́ gbogbo kọ̀sẹ́ni tó lè rìn torí ò ní jú o tọ́run náà tó ní tẹ̀lé níbi jújú o kọ̀sẹ́ni tí ò ní lára bọ̀tí tó bá fi mú tó pé ò tí ìfúra rẹ̀ yìí lẹ̀ lágbájá ṣé kò sí fún wa bẹ́ẹ̀ ẹni tó dúró ọ̀rọ̀ tí Diméjì Bánkọ́lé fi sọ tí Diméjì Bánkọ́lé ọ̀rẹ́ ibi Diméjì Bánkọ́lé tó fi sọ wípé àbò ráyè rẹ̀ bí wọ́n tó sọ lóyìnbó nù. You see your life. Wá explain ọ̀rọ̀ ara rẹ̀. Nígbà tó tún wá fẹ́ explain, ó tún wá fẹsẹ̀ wá sọ wípé nígbà tí wọ́n pe òun nípa pé òun ó jẹ ìmáàmù ọ̀jẹ̀ ìmáàmù nínú ọ̀rọ̀ ẹnu ara rẹ̀ ní o. Ó ní nígbà wọ́n ń béèrè lọ́wọ́ òun pé ọlọ́mọ Ògbómọ̀ṣọ́ ni ẹ bó lè ṣe jẹ́. Ó lóun sọ fún ẹ pé Alhaji bàbá Sàká Balógun ni bàbá òun. Ṣé léyìn ò kí ń ṣe irọ́? No, ṣé léyìn ò kí ń ṣe irọ́? Ó sì sọ̀rọ̀ nípa Ànábì nípa ẹni tó sọ fún Ànábì pé bàbá òun àwọn tó bá ti ṣe irú ẹ gbá wọn lẹ́sẹ̀ẹ́ ìwọ ló pé bàbá Sàká Balógun ní bàbá títí ẹ̀ yìí ní ìsìn torí ó fẹ́ ṣe àtẹ̀gùn àti jẹ́ ìmáàmù. Ẹ wo mo rò pé àárín yẹn mo fẹ́ kẹjọ́ kó yé wa dáadáa. Òun ló sọ pé àwọn ò lè fi Ànábì ṣe àtẹ̀gùn láti fi gba nǹkan kan. Kódà tẹ bá rẹ̀ tó bá fẹ́ lu Ànábì láti fi ṣe ṣàtẹ̀gùn àbí tó bá ẹni pé Ànábì ní bàbá rẹ̀ ẹ dín gbájú ẹ gbà ní ẹ̀sẹ̀. Nínú ọ̀rọ̀ tó sọ ta tún gbé jáde yìí ni mo fẹ́ kẹjẹ́ kálọ̀rì ń gbọ́ dáadáa ká tó tún gbọ́ dáadáa wípé ó lóun sọ fún ẹ pé Alhaji Sàká Balógun bàbá òun ni ṣé àwọn ni wọ́n bí ní tòótọ́ well àwọn náà sì sọ láàyè ibìkan wípé àwọn ò fẹ́ fi ojú hàn ni láti sọ pé àwọn mọ̀ ọ́n bó ṣe jẹ́ torí pé táwọn bá sọ pé àwọn mọ̀ bó ṣe jẹ́ possibility pé kábíyèsí àná ò ní fi jẹ ìmáàmù wà ń bẹ̀. Ìlàwọ́n fi náà fi rìn ní mọ́ ti ṣe padà wá rìn náà fi wá dúró tí nǹkan tí wọ́n gbé wá fún wa nílùú. Torí I still have other people that are discussing with me dey pé bàbá fúnra wọn confide sọ́dọ̀ àwọn nǹkan wípé ọ̀rọ̀ ọmọ yìí mọ̀ wá dàbí nǹkan o. Àwọn ọmọ kẹ́yìn lórí ọ̀rọ̀ báyìí kó takú lórí ọ̀rọ̀ tí èsì kìíní báyìí. Ó yà àwọn ẹlẹ́nu púpọ̀ jù. Bàbá sì tún pe àwọn bíi mélòó kan tí wọ́n pè wọ́n privately wípé ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ là mí lọ́yẹ̀ sọmọ yìí ń tòótọ́ kì í sọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n lè sọ fún ẹ pé ọmọ yìí sọmọ Ògbómọ̀ṣọ́ kí ni wọ́n ń dúró dè lórí ọ̀rọ̀ rẹ̀ kí ni nǹkan tí wọ́n ń dúró dè lórí ọ̀rọ̀ rẹ̀ so analysis ìta náà yẹn wọ́n kàn mú tẹ́lẹ̀ yìí wọlé láti pé kí n kàn sọ fún yín pé torí ara arú nǹkan tó ń gbé jáde tẹ́lẹ̀ máa fi dààmú ọpọlọ wa nílùú olèléyìí láti wọ́n béèrè níbi láti wọ́n sọ pé tíru Diméjì Bánkọ́lé Honorable Diméjì Bánkọ́lé bá fi lè jáde a very wonderful outspoken human being tó pé fearless. I admire him when he was Speaker of the House of Rep. Wallahi Tesoro Awada, I seriously admire him for what he is doing there at that time.
gbogbo tí ń ṣe family nǹkan tó yé ni kò panic pàápàá ní nǹkan tí ń ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ń sọ lójú agbo nígbà náà lórí ọ̀rọ̀ yìí kì í ṣe kó panic o ó ní confidence nínú conference àwọn èèyàn alágbáyà kí lọ wá ṣe pé lágbájá lọ́gbọ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ làǹdìkẹ́ eléyìí ní ọmọ tó jẹ́ pé ìmáàmù ìlú bàbá ti tèmi ni àbò ló ṣe ṣe tó pé I can still remember very well ebi kọ́ pé o lágbájá sọ ráyè rẹ ní irú ọdún tí ń pa pọ̀ tẹ́lẹ̀ ọdún ti parọ́ débi sọ ráyè rẹ báyìí bó tún fi tán lára rẹ jáde pé òun gbọ́ pé wọ́n ní ìmáàmù bíbo tiẹ̀ ní bílùú kan bẹ̀ yẹn tó ń pè l'Ógbómọ̀ṣọ́ láti gbogbo jáde láti wá fẹ́ prove ara rẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́ta ló fi wá ń sọ wípé òun sọ fún wọn lásìkò ìgbà náà ó tún pìtàn díẹ̀ nípa bàbá wọn pé bàbá wọn olúwo ní kíní kan ní àpènà ní kíní kan gbọ́n fún un jẹ wọn á padà and ẹ tún lọ béèrè wò dáadáa nípa àwọn ará Ògùn state generally wọn ò kí ń fi ìṣẹ̀dálẹ̀ wọn ò kí ń tàfàlà ìjọmọ̀ ìlú wọn ò kí ń tà lásán ẹnìkan lásán kan kò lè dédédé kó wá kílèmù àwọn nǹkan míì tí kìí ṣe tiẹ̀ ní ìlú Ògùn state as a whole kámọ́tì ìwà sọ̀rọ̀ Abẹ́òkúta Abẹ́òkúta náà ní central mosque ọba àwọn tó ṣe mùsùlùmí o òun ló wà in control bẹ́ẹ̀ ni ọba àwọn tó ṣe mùsùlùmí mọ́sálásí ọba ni ìlú lónìí that is it ó tún fi ń ṣó ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ arákùnrin tó sọ yìí bẹ́ẹ̀ àwọn ará Abẹ́òkúta ò lè gbà láyéláyé kí àlejò tí èso ọmọ onílù kó jẹ ìmáàmù ní Aké ẹni tó bá jẹ ìmáàmù ní Aké ìlú Aké irọ́ ni o òótọ́ ni o ọ̀rọ̀ ló mọ́rọ̀ wá o nínú gbogbo nǹkan tí àjọ ń gbọ́ tájọ ń gbà nínú àwọn information tá ń gbà dání tá ń kó jọ as alleged gẹ́gẹ́ báwọn èèyàn ti ṣe wí ni wípé ẹni tó bá fi lè jẹ ìmáàmù ní ìgboro Aké possibility wípé tí ìmáàmù Ẹ̀gbá tó bá gbéṣẹ̀ òun ni wọ́n jẹ ìmáàmù Ẹ̀gbá